tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ kálẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá fi ń bẹ wa ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni o àsìdè boss àsìdè hot ó ti di rántó báyìí ó ti di yam pepper skata ìyẹn ní ọ̀dọ̀ àwọn Òṣogbo lọ́hùn bẹ́ẹ̀ ni ó ti di ogun o nítorí ọba Ọ̀tà ọjà ti ìlú Òṣogbo ó ti wá dá wàhálà sílẹ̀ o bẹ́ẹ̀ ni o ó ti dá wàhálà sílẹ̀ débi pé nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará ìlú àtàwọn olóyè ti dìde pé dandan àfi ká rọ̀bà lóyè ṣé tó bá tẹ̀ jẹ́ pé báyìí náà làwọn olúwo náà ṣe tó jẹ́ wípé wọ́n dìde pé dandan káwọn ro olúwo lóyè ṣé ẹ mọ̀ pé ó ṣeé ṣe kí ara bàbá ti wálẹ̀ ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation wa la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún débi pé gbogbo àwọn olóyè gan ti dìde tán gbogbo wọn ti yarí tán wọ́n ti darapọ̀ mọ́ àwọn ará ìlú wọn ní dandan àfi kórí adé fàpèrè sílẹ̀ ni o nítorí bí ìlú ṣe wà ìlú ò fara rọ tó túmọ̀ sí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo kò fara rọ fún díẹ̀ yìí the best solution fáwọn ni pé àyàfi kórí adé fi tẹ́lẹ̀ wọn ò yọ sọ wọn ní àfi kí orí adé kó fi ìtẹ́ sílẹ̀ kí bàbá fi àpèrè sílẹ̀ nítorí wípé Yorùbá tó ní òṣàbò lè gbè mí ó fi mí lẹ̀ bó ṣe bá mi èyí ni tí wọ́n ń pa láṣàmọ̀ fún kábíyèsí ìyẹn Ọ̀tà ọjà tó ń jẹ́ kó yé wọn pé bàbá ẹ wo a ò fẹ́ ohun méjì bí kò ṣe pé ẹ fi orí àpèrè wa sílẹ̀ bí ohun gbogbo ṣe ń lọ yìí kò tẹ́ wa lọ́rùn mọ́ débi pé nílùú Òṣogbo sì wọ́n ti ṣe duplicate adé o wọ́n ti ṣe duplicate adé ti pọ̀ nílùú Òṣogbo báyìí fáfáà níwọ̀n tó bá fẹ́ wá jọba nílùú Òṣogbo máa bọ̀ orí adé ti pọ̀ vacancy ti wà ńlẹ̀ tó túbọ̀ sí pé now àwọn olóyè ìlú ti para wọ́n ti bínú o wọ́n ti jẹ́ kó yé wa pé ọba ò wọ̀ rárá ọba ti máa wọ bíi 3 nílùú Òṣogbo wọ́n ṣe duplication adé nìyà o kò ní sí pé bóyá wọ́n ń jà sí orí adé mọ́ oníkálukú akọ̀ máa gbé sórí ni èyí ló mú káwọn lóyè gan bínú pé ọba kan lámọ̀ tó ń wà nílùú èwo ni oyè lọ́tún oyè lósì tó yẹ pé wọ́n ti ń gbé adé káàkiri fún àwọn èèyàn àwọn àmọ́ ọ̀ríjínà adé mọ́ báyìí adé ti wá fọ́lura wọn ó ti jápọ̀ mọ́ inú ara wọn orí adé ti pọ̀ níta kódà àwọn olóyè jẹ́ kó yé wa pé gbogbo wàhálà yìí àwọn ń tọ́ láti prevent wàhálà fún àwọn ìran wọn tó ń bọ̀ ni nítorí kò ní di ìjà kò ní di argument ṣe mọ̀ pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ tó túmọ̀ sí pé àti kékeré báyìí láti ń pẹ̀ka ìrókò àwọn tí wá tètè ya jáde tó ń fi ẹ̀hónú wọn hàn pé àníṣe aláò fẹ́ ọba mọ́ débi wípé wọ́n ti ka ọba bíi 3 wọ́n ní wọ́n fi ìkan bá mi joyè wọ́n dé òun náà wọ́n dé òun ládé débi pé ní ìlú ìmíràn náà ní Àgùnbẹ́lẹ́wò náà wọ́n tún fi ìkan lára àwọn ọba àgàn wọ́n tún fi jẹ oyè wọ́n tún fi òun náà jẹ oyè ó di mélòó ó di méjì fi eléyìí náà jẹ ọba débi pé wọ́n dé òun náà ládé gbogbo àwọn tó jẹ́ àwọn tí ọmọ onílùú gan tí oyè gan tọ́ sí gan wọn ò gbóòórùn àwọn ẹlòmíì ni wọ́n tún wá ń gbé orí adé fún kọ́dẹ̀ má lọ sọ adé di ìjà kó má di pé akọ́sùn ají àníbórí adé mọ́ bàbá kan náà ti ẹlẹ́ẹ̀kẹta ti Òkè Ọ̀ṣun àwọn tòkè Ọ̀ṣun ti Ìrẹ́pọ̀ dùn tó jẹ́ pé àwọn ọmọ aládé ibẹ̀ gan tó jẹ́ pé àwọn ni wọ́n wọ̀ tí oyè náà ṣe mọ̀ pọ́n tún gbà lọ́wọ́ wọn wọ́n tún gbé fún nǹkan tó ń jẹ́ Síkírù ó ti wá di orí adé 3 ṣe rí pé orí adé 3 ló ti wà ní ìlú Òṣogbo fún díẹ̀ yìí èyí ló wá di rántó tó di ìjà táwọn olóyè ìlú àti àwọn tádé tọ́ sí àtàwọn ọmọ onílùú tí wọ́n fi pé bíríkótó tó dìde tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn wípé ó tó gẹ́ alùbàtà kan èédárin kórí adé fipò lẹ̀ èwo ni ká máa rádé lọ́tún ká máa rádé lọ́sì kí gbogbo wọn ti wá gbádé sórí
kí ló dé? Báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí ọba mẹ́ta máa control ìlú kan? Ṣèbọ́ sọ pé ọ̀gá méjì ò kí ń gbénú ọkọ̀, àṣìpọ̀ òwe ni nílùú Òṣogbo ọba mẹ́ta tí ń gbénú ìlú kan. Débi pé ṣé wá rí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí, èèyàn kan náà ló ń dé wọn ládé. Ẹ jọ̀ọ́ ṣé èèyàn kan yẹn wọ́n rọ adé ńlé wọn ni? Ìyẹn ọ̀gbẹ́ni Jimoh Ọláònípẹ̀kun, wọ́n lòun ló ń dé wọn ládé kiri. Mo fẹ́ béèrè pé ṣé wọ́n máa ń rọ adé ńlé wọn ni? Àbáwọn gbé adé sábẹ́ pílò? Ṣùgbọ́n case irú ìwọ tó bá ní ìdádé tètè lọ sọ́dọ̀ wọn náà kọ́ fún wọn náà ládé. Ẹ̀rí bíi tẹ́ ẹ sọ ilé ayé Yorùbá dì, gbogbo ẹ̀yin àgbààgbà alátẹnujẹ. Ṣé ẹ rí ibi tí ẹ balẹ̀ Yorùbá jẹ́ dé? Ṣé ẹ rí ibi tí ẹ balẹ̀ Yorùbá jẹ́? Ẹ rí ibi tí ẹ sọ wá dà nílùú kẹ́tù sọ di ọba mẹ́ta? Àbá gbogbo ọmọ Yorùbá, ṣé ẹ rí pé ó tó kí a dìde fún òmìnira wa? Ṣé ẹ rí pé ó tó ká pariwo pé Yorùbá nation wa la fẹ́? Tí ẹ ò bá dẹ̀ gbàgbé, àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ rí tí wọ́n jẹ́ kó yé wa pé ṣé ẹ rí ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá wípé àwọn ọba wọn ìwà wọn ò mọ́, iṣẹ́ ọwọ́ wọn ò mọ́, tó túmọ̀ sí wípé wọ́n ti yí àṣà padà, wọ́n ti yí ìṣe padà. Kò sí ohun méjì bí kò ṣe torí owó, torí àtẹnujẹ. Gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ ṣá gbọ́ ọ̀kan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́. No going back. Yorùbá nation now. Nǹkan tí wọ́n jẹ ló yó wọn o. No problem. Yorùbá nation làwa ṣáà fẹ́. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni Yorùbá nation. Àwọn ọmọ Òṣogbo ń dúpẹ́ pé ẹ ṣé o. Tẹ́ ẹ tètè bá wa dá sí ìṣòro wa nítorí wípé ó ti kúrò ní ọwọ́. Bákan náà, olóyè Sunday Igboho Òòṣà, àwọn ni olórí wa tí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀. Bẹ́ẹ̀ ni tí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀. Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá ló lè jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló máa solve gbogbo problem tá à ń fèsì yìí, nítorí tá a bá pín oníkálukú á lọ. Bẹ́ẹ̀ ni ṣèbọ́ sọ pé bọ́ba kan ò jẹ, bọ́ba kan ò kú, ọba kan ò jẹ. Òwe Yorùbá ni, ṣùgbọ́n àṣìpa òwe ni nílùú Òṣogbo báyìí sìn. Àbí ká sọ pé àwọn ló kàn, àwọn ọba yẹn ló kàn, so àwọn náà jáde wọ́n fẹ́ ṣe tiwọn ni. Ọba Jimoh Ọ̀tà Ọjà Òṣogbo, bẹ́ẹ̀ ni àwọn ọba tí olóṣèlú tí àwọn olóṣèlú fi jẹ ni o. Kódà gọ́vnà Ọlá Ògúnsóyè ló fi jẹ ọba. Bẹ́ẹ̀ ni kódà wọ́n ti ṣẹjọ́ títí tí ọba Jimoh ó ti gbapò, òun ló kàn. Ẹ wo, ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. No retreat, no surrender la fi sọ pé ó dàbọ̀.